látàná òní ilé ìgbìmọ̀ asòfin Amẹ́ríkà ti ṣòfin dé Trump pé kọ̀kọ̀rọ̀ jagun ọ̀gá mọ́ni Venezuela lè tó tọ́ka sí pé ó ń jẹ́rìí sí òtítọ́ ọ̀rọ̀ aláwọ̀ èèyàn àwọn aláṣẹ ọdọ́ kí ni túmọ̀ kí 52 kó dìbò pé ẹ gbọ́dọ̀ jagun mọ́ kí odidi 47 wá sọ pé kó lọ jà ọdọ́ ìgbà tó ti sẹ́ pé 52 versus 47 ni gẹ́gẹ́ bí òfin Amẹ́ríkà ìyàtọ̀ pọ̀ jù yẹn òun ló lófin àmọ́ adúrú 47 senators tí ń tọ́ka sí pé àwọn èèyàn kan bẹ tí wọ́n kóra jọ tí wọ́n burú tí wọ́n bẹ lẹ́yìn ìwà tí Trump ń wò àmọ́ wáyé nínú Amẹ́ríkà ti rìjẹ́ ìpẹ́ ṣé wọ́n wá fẹ́ support àwọn èèyàn kẹ́kọ́ lórílẹ̀-èdè wọn gan wọn ò fara mọ́wà tí wọ́n wù ní ìwé olóṣòkúsọ Nàìjíríà. Number 2, 66 foundations organizations tí gbogbo wọn wà lábẹ́ ìṣọ̀kan àgbáyé l'Amẹ́ríkà ti rí ìfúnlẹ̀ ipe bóun ṣe máa ń ṣe tẹ́lẹ̀ wò lè ṣe bẹ́ẹ̀ gbogbo wọn ní Amẹ́ríkà gbogbo organization ìpátá Amẹ́ríkà member ní 66 UN organizations àwọn organizations bí àwọn organizations ti mójútó ètò àlàáfíà ètò justice ẹ̀tọ́ ọmọnìyàn ètò àwọn ibi tó gún bá ń jà ètò àwọn refugee tí wọ́n nílé tí wọ́n gbé mọ́ organization yẹn pọ̀ 66 tán Amẹ́ríkà ò rí kankan bẹ̀ tóun lè dúró sí Amẹ́ríkà ti sáyìn báyìí yẹ pé òun ọ̀pá gbogbo organization ṣe sí mọ́ láíláí ìṣòro ẹ̀ ní pé ó ti di ọ̀tá àgbáyé sẹ́bẹ̀ ni wọ́n tún wá tó sí lọ́wọ́ nípa gbèjà Christian Nàìjíríà kí la sí yín ta ló fi kàn sí yín